Ẹ wò ó, ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Sinimá yìí, Ìyá, tẹ́ ẹ bá tí ì wo sinimá Ìyá yìí, Ọlọ́run gbọ́, ẹ miss. Ṣùgbọ́n kí ni arábìnrin gangan fẹ́? Kí ló fẹ́ kó ṣẹlẹ̀ gangan? As in, ẹ wò, ẹ má bínú, ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tẹ́yin bá darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, orí ìkànnì All Nation TV náà lẹ dé yìí. Ibẹ̀ la ti máa ń sọ̀rọ̀ nípa àwọn sinimá, bó ṣe ń lọ àti bó ṣe yẹ kó rí. Tẹ́yin bá ṣẹ̀ṣẹ̀ wá darapọ̀ mọ́ wa, ẹ má gbàgbé o, bó ṣe ń lọ, ẹ jẹ́ ká jọ ṣe. Tẹ́yin bá wá jẹ́ ẹni tó ti padà wá tá ti jọ wà tẹ́lẹ̀, tá ti jọ wà tipẹ́, mo kí yín pé ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin la mọ̀ bá o, àwa la máa wá. Sinimá Ìyá yìí ó lágbára, ó kà mọ́. Tẹ́yin ò bá tí ì wò, ẹ sáré lọ sí ìkànnì YouTube yín, ẹ kàn tẹ́ síbẹ̀, Ìyá. Mide Martins TV ló máa gbé jáde fún yín. Ẹ wo 1, ẹ wo 2. Ẹ̀yin tẹ́ bá ti wo 1, tẹ́ bá ti wo 2, ẹ súnmọ́ dé jẹ́ a jọ sọ̀rọ̀. Kí lẹ rò pé ó máa jẹ́ outcome kíni? Torí ní part 1 yẹn, mo kọ́kọ́ wò pé kí ló lè ṣẹlẹ̀? To the extent wípé ìyá ẹ̀ ṣe fárígá báyìí. Láì mọ̀ wípé ohun tó ti ẹ̀ ṣẹlẹ̀ lóòtítọ́, arákùnrin yìí gbà pé nǹkan tóun ṣe ò dáa. Òun dá ọmọ sílẹ̀ for 20 years. Òun wá padà dé látàrí wípé òun gbìyànjú láti ṣiṣẹ́ ajé lọ nígbà tí ò sí bó ṣe fẹ́ jẹ́. But ìgbà tó ti wá dé, tó ti bẹ̀yàwó, tí Ọlọ́run dẹ̀ ti ní pé kí gbogbo nǹkan yí padà. Èmi rò pé ó yẹ kí woman yìí gbà ni. But still, woman yìí wá fárígá, ó insist pé láṣẹ òun ò fẹ́. To the extent wípé ó tún wá lọ rán àwọn jàǹdùkú tó tún wá lérí mọ́ woman yẹn pé òun máa pa. On top waiting, torí Ọlọ́run, tó bá jẹ́ pé ẹ̀yin lè wà nírú shoe irú bàbá yìí, ẹ tiẹ̀ má jẹ́ ká sọ̀rọ̀ bàbá. Ká lẹ́yìn lè wà nírú shoe àwọn ọmọ yìí, tí àwọn méjì sọ pé àwọn fẹ́ bá bàbá wọn lọ látàrí wípé àwọn ti ní motherly care, àwọn fẹ́ mọ bí ìtọ́jú bàbá ṣe ń rí. Tí kan tó kù dẹ̀ nínú, màmá náà ló fẹ́ wà pẹ̀lú. Ṣé bẹ́ẹ̀ yín náà ṣe máa ṣe nìyẹn? Àti wípé nǹkan táwọn ọmọ yìí ṣe, ohun tí ó ṣẹlẹ̀ yìí, mi ò rò pé ó yẹ kó lọ far tó báyìí. Torí pé lákọ̀ọ́kọ́, bàbá yìí ò lóun fẹ́ gba àwọn ọmọ. Ó lóun fẹ́ kán settle ẹ̀. Ó lóun fẹ́, àbí? Ó wá lóun fẹ́ fagídí gba àwọn ọmọ. Àwọn ọmọ ló láwọn fẹ́ rí bàbá wọn. Kò wá tún ní káwọn ọmọ kó wá, àwọn ọmọ ló kó jáde. Èmi rò pé ohun tó yẹ kí ìyá yìí ṣe ni wípé okay, mo yọ̀ǹda yín, ẹ lọ máa rí bàbá yín o. Ṣùgbọ́n bóyá wá sọ fún wọn wípé okay o, èmi àti bàbá yín ò lè fẹ́ra, a bá lè jọ ní nǹkan ṣe pọ̀ mọ́, ìyẹn sì ṣe gbọ́. But ó wá fárígá pé òun ò tiẹ̀ gbọdọ̀ rí bàbá rárá. Wọn ò gbọdọ̀ ní anything ṣe pẹ̀lú bàbá wọn. To the extent pé ó wá ń sọ fún àwọn ọmọ pé bàbá wọn ti kú. Ó lọ far. Nígbà tí àwa ń retí apá kẹta sinimá yìí, kí lẹ̀yin rò wípé tó máa padà ṣẹlẹ̀? Torí mi ń wò lórògbà pé ìyá yẹn tó bá gbọ́n, kó lọ bá bàbá yẹn kán jọ settle amicably, káwọn ọmọ lè máa wá rí. But bó ṣe ń lọ yìí, kí lẹ̀yin rò pé ó máa ṣẹlẹ̀? Jẹ́ kí n rọ́wọ́ yín comment section yín gangan.